ṣe wọ́ yọ̀ mo ṣẹ̀ṣẹ̀ dé láti United States of Owu Ìjẹ̀bú ni abẹ́rẹ́ mi òtútù yẹn kọ̀ gan winter lọ́dọ̀ wa máa ń bad gan so mo sáré wá sí United States of ìlú bomi ṣe wàá pa kí ló ṣẹlẹ̀ ẹ̀yìn tèmi mo dẹ̀ máa fáìn gan tí bá là l'Amẹ́ríkà kí lẹ feel anyway èmi náà ṣì ní tí ní tòótọ́ Aródú Òjígọ̀bí ọmọ wọn ló wò dúró ajífepé ṣeré ògbógbòǹdù ẹ̀kan ọmọ ògbógbò máa fẹ́ràn èmi lọ́mọ kì bàbá Chile ọmọ tí ò jẹ́ kọ́tọ́ tó tún pètè mìíràn èmi lọ́mọ bá a rí jẹ àwọ̀lámọ̀ ọmọ límẹ̀rí ọmọ àwà òṣùlé ọmọ ìtàn alága àgbélé èmi lọ́mọ bàbá kan omi tútù tí jó ni fàì ẹ̀yin tèmi mo kí wa káàbọ̀ sórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí ètò kí lẹ rí sí lórí èyí tí àtijọ́ máa ń fi kùnlùkùn fi ọ̀rọ̀ jomi tó rò ọ̀rọ̀ lórí àwọn kàyéfì tàbí àwọn ìrírí gbogbo tá a gbọ́ tá a rí àbí tó ṣẹlẹ̀ sí wa láti ilé-iṣẹ́ wa Nowa Media ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ́n rere ẹ̀sìn èdè àṣà àti ìṣe Yorùbá kálékáko bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa tó ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé kí lẹ rí sí ní ètò pẹ̀lú tí ní tòótọ́ Aródú. Nowa Media. Ẹ káàbọ̀. Ẹ̀wọ̀n tèmi nulẹ̀ ọmọ bá ní ti fọ kí bàtà bá mi ro pọ́nlapọ́nla láròjù ṣó ń ṣe tán láti ya nǹkan tí mo sọ yẹn tí bàtà bá ti ń ró lákọlákọ jù ó ṣe tán láti ya ni ló dífá fún ìtàn kan tí a fi ṣọwọ́ sí mi ẹ má jẹ́ kí n lọ mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí episteli Paul apostoli sí àwọn ará Òwu yìí ó gùn gan-an ṣùgbọ́n kókó inú ẹ̀ nìyí ẹni yìí tó fi ìwé ìránṣẹ́ sí mi wọ́n ní àwọn ti rógo wọ́n ní àwọn ti dáràn kí ni ohun tí ó ṣẹlẹ̀ ilé ni wọ́n wà gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ ránṣẹ́ ọkọ wọn wá dágbére fún wọn pé òun fẹ́ lọ sí ìrìn àjò ẹ mọ̀ wọ́n ti máa ṣe báyẹn lọ bẹ́yẹn àwọn conferences ìgbàwé ìkòkò bàbá àṣàsùn ni ọkọ bá di ẹrù ó bá sin ọkọ ẹ̀ I love you àìṣègbà àìṣàwo àmọ́ ṣe rí àǹtí yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ fúnra wọn náà lọ rojọ́ mọ́ra wọn lẹ́sẹ̀ ẹ̀ ṣe mi o wọ́n jẹ́ ẹni tí ara máa ń kan wọn ò ní sùúrù rárá wọ́n dẹ̀ máa ń jowú wọn ò dẹ̀ ní báwo ni kí n ṣe pé wọn ò kó ara wọn ní ìjánu àti sọ̀rọ̀ wọn ò mọ ibi báyìí láti lè hùwà báyìí wọn ò mọ ibi báyìí láti lè sọ nǹkan báyìí bí gbogbo ẹ̀ ò tiẹ̀ rí wọ́n fúnra wọn ṣe àlàyé ìkan èyí tí wọ́n ṣe gbẹ̀yìn kí olówó orí wọn tó dá wọn ní sẹ̀ríà tí ó dá wọn. wọ́n ní bíi ìgbà díẹ̀ sí ìgbà tí ọkọ wọn dágbére pé òun lọ sí ìrìn àjò yìí ṣíṣe pa wọ́n pọ̀ wọ́n lọ sí ìlú ọkọ wọn wọ́n dárúkọ ìlú yẹn àmọ́ mi ò ní sọ níbí báyìí kan nínú àwọn ìlú tí ó súnmọ́ wa ní ilẹ̀ Ìjẹ̀bú níbí ni bó ṣe bọ́ sílẹ̀ ọkọ wọn lọ joyè ni mi ò mọ ohun tí wọ́n láwọn àtọkọ àwọn ṣáàjọ ní gbọ́nmi sí omi ò tó ráńpẹ́ kó tó bọ́lẹ̀ nínú mọ́tò kó lójú tó ṣe pẹ́bi tó ti ń sọ̀rọ̀ ọkọ tí wọ́n ti jáwé oyè lé ní orí tí wọ́n ti dádé oyè fún tí wọ́n ti fún lọ́pàá àṣẹ oyè pẹ̀lú báwọn èrò ṣe pọ̀gùlọ́gọ̀ èrò àwọn onílù ń lù àwọn oníhíhóhóye tẹ̀lọ́kọ lọ́pàkùrú mọ́kọ wọn lọ́ba sì gbàjúdé ọkọ wọn àfi gbòlàgà ọkọ wọn dẹ̀ jó ní sùúrù ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ oríkì ilé wa ni omi tútù tó ń jóyàn fàìfàì òun ni dádì wa àwọn yẹn ò bá wọn jà kó bá wọn fira yẹn ṣáà ní kó má bínú àṣé ó ti pẹ́ tàǹtí ti máa ń ṣe é bẹ́ẹ̀ wọ́n wá ní eléyìí ọkọ àwọn dágbére fún àwọn pé òun ń lọ ìrìn àjò àwọn bá retí ọ̀sẹ̀ kan ló pé ọ̀sẹ̀ kan doṣù kan oṣù kan doṣù méjì méjì di mẹ́fà mẹ́fà ń lọ sí bí ọdún kan ìgbà tí wọ́n rí pé ó ti fẹ́ máa lọ sí bí oṣù mẹ́jọ mẹ́sàn-án ni wọ́n wò pé káwọn tètè kígbe síta wípé léèdè ti ń kọjá àfaradà àbálọ àbábọ̀ àṣé gbogbo tí màdámù ti máa ń gbá ọkọ wọn létí tí wọ́n ti máa ń sọ̀rọ̀ àlùfàǹṣá sí ọkọ wọn ní ìgboro ayé ni ọkọ ti wá wọ̀rọ̀kọ̀ tí wọ́n fi ṣe àdáǹtí wọn aláyé ti lọ wá mọ tó ṣan tọkọ ńlé tó gbẹ̀kọ́ tó mọ oúnjẹ sè tó mọ ti bí ṣe tó mà pọ́nlé ọkọ
bọ̀dá ti wá sí kọ̀ọ̀rọ̀, bọ̀dá ti fẹ́. In fact ẹni yìí ti bí ọmọ méjì làǹtìlanti fún bọ̀dá nígbà tí ìyàwó máa mọ̀. Báwo ló ṣe mọ̀? Gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ síbí, wọ́n ní ṣe làwọn lọ sí, mò ń bọ̀ ẹ má bínú, mo ní kí n lọ wò ó ní o. Wọ́n ní ṣe làwọn lọ sí ilé ibi ìtajà kan, ṣọ́ọ̀bù ìtajà, àwọn fẹ́ lọ ra ọjà, làwọn rí ọmọbìnrin yẹn pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ méjì. Ìbejì gan ni àwọn ọmọ yẹn, àmọ́ ìkan nínú wọn tó jẹ́ obìnrin ṣe ló jọ ọkọ màdàmú bí ìmúmú. Ni àwọn bá ṣe ń wò pé àwọn ọmọ yẹn ṣe wá jọ ọkọ mi bá, àwọn yẹn tún wá jẹ́ ọmọ tó máa ń ṣeré pa, tó máa ń dọ̀wẹ́kẹ̀, làwọn bá ń bá ọmọ ṣeré. Àwọn kò dé pé dádì ni ọmọ yẹn bá sáré kúrò lẹ́gbẹ̀ẹ́ wọn. Rírọ̀ tó máa lọ rọ̀ mọ́ ẹni yẹn ṣe ló jẹ́ ọkọ màdàmú tó dágbére fún wọn pé òun lọ ìrìn àjò. Lọ́mọ bá bẹ̀ mọ́, my dear my darling, látijọ́ ìgídí kan kẹ́kọ̀ọ́ wá ní don't dare come close to me. Ibẹ̀ ṣá ni ọ̀rọ̀ ti bọ́rọ̀ lọ, tọ́tọ̀ ọ̀rọ̀ ti bọ́rọ̀ bọ̀, tí ohun gbogbo tó yẹ kí màdàmú dẹ̀bà mọ̀. Ẹ jọ̀ọ́, ṣé dádì wá jẹ̀bi? Àbí èwo ni kíyàwó wò ṣùṣùṣù ní gbàgede ayé kó máa sọ fọ́kọ ẹ̀ pórí ọkọ ẹ̀ pé kó máa kó gbà tí fọ́kọ baálé ilé? Ṣé ohun tó tọ́ lobìnrin yẹn ṣe? Ṣé sẹ̀ríà tó dáa lọ́kọ ẹ̀ náà ṣe fún? Torí ńgbà tẹ́mi náà fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tí mo béèrè lọ́wọ́ wọn, wọ́n sọ oríṣiríṣi ilẹ̀kùn, àìmọye ọjọ́ tán láwọn máa mú omi ọṣẹ táwọn máa yí dà lọ́kọ àwọn lórí, àìmọye ìgbà tán láwọn máa ti ọkọ àwọn mọ́ta. Ìgbà kan ti ẹ̀wà tán sọ wípé ṣe làwọn dìídì bẹ̀rẹ̀ sí ní lọ táwọn pariwo lé ọkọ òun lórí nígboro wípé olórí Ìgba'ni, olórí àwo ni, olórí kòkó bàbá àṣàsùn. Ẹ̀yin tèmi nílé, tá bá rí ohunkóhun tẹ́ fẹ́ sọ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ fi ránṣẹ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ṣe lórí ìtàkùn wa lórí ayélujára. A wà lórí Facebook, Instagram, TikTok, YouTube àti Threads gẹ́gẹ́ bí Noah Media Official. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin náà ní ìrírí àbí kàyéfì tẹ́ fẹ́ ká bá yín gbé sáfẹ́fẹ́ fún àwọn èèyàn láti gbà yín nímọ̀ràn àbí láti bá yín dá sí, ẹ fi ṣọwọ́ sí wa gẹ́gẹ́ bí àwọn ti ṣe lórí email wa noahmedia@gmail.com. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ àbí kẹ́ ẹ pè wá or kẹ́ ẹ chat wa lórí WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀yin tèmi nílé, àwa la máa wá, ẹ̀yin náà la máa bá. Ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Mi ò parúkọ dà o, Aródú Òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú, ọmọ wọn láwọ̀ òṣùlé, ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì. Àlàáfíà. Ẹ jẹ́ kí n padà sí United States of Owu.